èyí nìdí tí wọ́n fi sún ìgbẹ́jọ́ Ṣeun Kuti síwájú. bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti gba béèlì Ṣeun Kuti, ìyẹn gbajúmọ̀ ọmọ olórin nì olóògbé Fẹlá Aníkúlápó Kuti, wọ́n sì ń bá a ṣẹjọ́ pé ó lu ọlọ́pàá àtàwọn ìwà ọ̀daràn míì tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí fi kàn án. Monday ọjọ́ ajé ọjọ́ 3 oṣù keje ọdún yìí ló yẹ kí ìgbẹ́jọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn wáyé nílé ẹjọ́ májísírèètì kan tó wà nílùú Yábà nípínlẹ̀ Èkó. èyí ló fà á tí olólùfẹ́ rẹ̀ gbogbo nílẹ̀ yìí àti ní ìgbèríko fi péjú sílé ẹjọ́ náà tó fi mọ́ àwọn oníròyìn. wọ́n fẹ́ mọ ibi tí ẹjọ́ náà ń lọ, ṣùgbọ́n bí wọ́n ṣe ń retí pé kí adájọ́ tí ẹjọ́ náà wà níwájú rẹ̀, onídàájọ́ Adéọlá Ọlátúnbọ̀sún, bọ́ sórí àga láti máa gbọ́ ẹjọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án lọ, ni wọ́n kéde pé adájọ́ àgbà ọ̀hún kò sí nílé, wọ́n ló ní ìsinmi kékeré kan. Aláròyé gbọ́ pé akọ̀wé àgbà ilé ẹjọ́ náà, ọ̀gbẹ́ni Babalọ́lá, ló gba ẹnu adájọ́ ọ̀hún sọ̀rọ̀ tó sún ìgbẹ́jọ́ Ṣeun Kuti sí ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2023 yìí. bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2023 ni wọ́n sọ pé Ṣeun Kuti fọwọ́ líle mú ọ̀kan lára àwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí nípínlẹ̀ Èkó níbi tó ti gbá ọlọ́pàá náà létí ṣeré. nígbà tó sì fi máa dọjọ́ 16 oṣù karùn-ún ọdún yìí kan náà, àwọn ọlọ́pàá ti fọwọ́ òfin mú un tí wọ́n sì jù ú sátìmọ́lé wọn. nǹkan bí ọ̀sẹ̀ méjì ni Ṣeun Kuti lò nínú àtìmọ́lé àwọn ọlọ́pàá náà tí adájọ́ sì gba béèlì rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ tí wọ́n bẹ iléeṣẹ́ ọlọ́pàá ilé wa ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.